Àgbo ibà. Malaria decoction. Omi, èèpo ahun, èèpo ọ̀gánwó, èèpo máńgòrò, èèpo kòkó, ewé ahun, ewé máńgòrò, ewé dógónyárò, ewé ìbẹ́pẹ, ewé òwú. Ibà jẹ́ ìkan nínú àwọn àrùn tó pa àwọn ènìyàn jù ní àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn ilẹ̀ aláwọ̀ dúdú. Yorùbá ti ń lo ewé àti egbò igi tí ó wà ní oko àti àyíká ilé láti ṣe àgbo fún ìtọ́jú ibà kí òyìnbó tó gba ìlú tó sọ ewé àti egbò igi di hóró oògùn ibà. Malaria is the most common disease in West Africa with very high mortality rate. Prior to the discovery of malaria drugs by the colonial masters who used the local herbs as ingredients for the production of malaria tablets, Yoruba relied on local herbs found in the forest and local area to prepare malaria decoction for prevention and cure of malaria. Èlò àgbo ibà. Àwọn èlò àgbo ní èdè Yorùbá: omi, èèpo ahun, èèpo ọ̀gánwó, èèpo kòkó, èèpo máńgòrò, ewé ahun, ewé máńgòrò, ewé dógóyárò, ewé ìbẹ́pẹ, ewé òwú. Ṣíṣe àgbo. Fọ ìkòkò àgbo, àwọn èèpo àti ewé pẹ̀lú omi tútù dáradára. Tò àwọn èèpo sínú ìkòkò alámọ̀ tàbí ìkòkò irin tí ó ní ìdérí. Bu omi sínú ìkòkò kí ó borí àwọn èèpo. Gbé ìkòkò yìí sórí iná. Sè é fún 25 tàbí 40 ìṣẹ́jú gẹ́gẹ́ bí iná bá ti gbóná tó. Kó àwọn ewé igi oògùn sí orí èèpo igi tí ó wà lórí iná. Sè gbogbo rẹ̀ pọ̀ fún ìṣẹ́jú 5 sí i. Sọ̀ ọ́ kalẹ̀ lórí iná. Lílo àgbo. Decoction dosage. Mu ago àgbo gbígbóná kan ní àárọ̀ àti ní alẹ́ kí o tó sùn. Take or drink a glass of hot decoction in the morning and at night before bedtime.